Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì KAFTAN television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN television Yorùbá. Àwòdì wá lọ sí Bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ẹ bẹ̀rù àdàbí o. Ọ̀rọ̀ àdàbí. Ẹ bẹ̀rù àdàbí o. Torẹ́ni tó lo àdàbí àtẹni tán padà bí fún ẹnìkan ló máa jẹ̀bi o. Bẹ́ẹ̀ni. Àdàbí dà ó jèpè lọ. Kò sí rọ́ńbẹ́. Láṣẹ ni ẹ bẹ̀rù àdàbí o. Àtẹni tó pe àdàbí àtẹni tí wọ́n pe àdàbí fún ẹnìkan ṣàjẹ̀bí lára àwọn méjèèjì. Ní dandan. Torí èèyàn méjì ò ní pàdánù rọ. Bẹ́ẹ̀ni tó ń pa ọ̀bá mọ̀. Bẹ́ẹ̀ni tá à ń parọ́ fún ọmọ pé à ń parọ́ fún ẹni tí ń parọ́ mọ̀ pé rọ́ ló mọ̀ ń pé pa. à ń parọ́. Ẹlòmíràn sì tó dúró lórí irọ́ náà ni o. Ẹni tó yó ọ̀dọ̀ rẹ̀ nìkún wà bó yó Bí òyò. bí òyò yọ ọmọ. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì rèé Ọlọ́run nìkan lolùdájọ́ àfihàn pọ́n rẹ̀. N tí mo gé sẹ́ni tó bá rí tíntín báyìí náà ni. Títí báyìí náà ni o. Wọ́n ní ó yanu gan-an ó ti gbé mi. Ìkan wà lẹ́gbẹ̀ẹ́ kọ̀rọ̀ ẹ̀. Pé ọ̀rọ̀ Ọ̀hún rèé. ó sì ti fètè dẹ ó ti fi Ó ti fa ahọ́n dè ahọ́n mọ́lẹ̀. dè nǹkan mọ́lẹ̀. N tí mo mú ojú tíntín yìí náà lọ. Torí tí náà ni. Àdàbí Àdàbí ọ̀dà. àdàbí ọ̀dà ẹnìkan ni ó sì jẹ̀bi. Àdàbí wá kọjá ohun téèyàn kàn lè máa fi ṣeré. Ó kọjá ohun tí ọ̀rẹ́ àtọ̀rẹ́ tọkàn lè ṣẹra wọn tí wọ́n máa wá pe àdàbí. Táwọn jẹjẹ máa pe àdàbí lórí ara wọn. Lórí ara wọn. Pé àdàbí tí ì bá ṣe pé mo mú ọdẹ yìí ló kù. Àdàbí tí ì bá ṣe pé mo mú ọdẹ ìlú yìí ló kù. Má gbàgbé wípé Yorùbá ti sọ̀rọ̀ kùn pé bá a bá jà kan ká parí ẹ̀ á ṣe jà míì. Àbí? Ìyẹn ni wípé kò sí bá a ṣe lè ṣe á jà. Bẹ́ẹ̀ni eyín àtàwọn ń jà. Wọ́n ti gẹ́ra wọn jẹ àwọn ò sì ní sá kó ń bẹ̀ eyín gan ò ní sá lọ. Kò lè sá. Wọ́n ó tún jọ parí ẹ̀ bẹ́ẹ̀ bá tún gbóúnjẹ mi wá wọ́n ó tún jọ máa jẹ ni. Nítorí máa wá ń yà mí lẹ́nu lórọ̀ ahọ́n àtẹ̀yìn òun ni wípé nígbà tí ata bá tún wá dénú ẹ̀ eyín ti gé ahọ́n jẹ tí ahọ́n bá wá kan ata yẹn tó bá wá ń ta ẹnu eyín ni ó tún máa wá ṣe. Bẹ́ẹ̀ ni eyín ni. Eyín ni ó tún máa bá afátẹ́gùn sí. Bẹ́ẹ̀ ni. Ìyẹn ni wípé kò sí bá a ti jọ gbé tá a ti níjọ jà. Bẹ́ẹ̀ ni. Béèyàn bá tiẹ̀ wá búra èèyàn ó yàtọ̀ sí kéèyàn máa lo àdàbí. Òun ló fi dàbí ẹni pé orílẹ̀-èdè Nàìjíríà ò tí ì sunwọ̀n. Torí ẹni tí ń parọ́ ó lo àdàbí. Lórí irọ́. Lórí irọ́. Ẹni tí ó mọ̀ wípé ẹni yìí n tó ṣe ọ̀dà lóòótọ́ òun náà tún lo àdàbí. Àdàbí di méjì. Àdàbí di méjì. Bẹ́ẹ̀ sì rèé ìwé mímọ́ kan ti sọ wípé èèyàn mẹ́ta ni ó jèrè èpè. Àkọ́kọ́. Téèyàn kan ṣẹ́. Ẹni tó ṣépè ó jẹ inú èpè tó ṣẹ́. Bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n ṣépè fún yóò jẹ inú ẹ̀. Bàbá ńlá èpè. Ó wá tún lẹ́ni tó bá fetí kọ́ nígbà tí wọ́n ń ṣépè tóun náà tún nípìn ń bẹ̀. Tó wà níbi tí wọ́n ti ń ṣépè òun náà ó tún nípìn. Èèyàn mẹ́ta lè pé mọ́ jà láyé ló máa ń ṣàkóbá fún. Èèyàn mẹ́ta lè pé ó ṣàkóbá fún láyé. Ẹni tó ṣépè ó nípìn. Ẹni tá a ṣẹ́ fún òun ní tiẹ̀. Ẹni ó wá fetí kọ́ òun náà ní bẹ̀. Òun ló fi dàbí ẹni wípé nígbà tèmi wà níléèwé tí mò ń kọ́ ọmọ tí wọ́n bá wá sọ fún mi pé ọmọ kan ó ṣépè lọ́mọ kan ànàfẹ́ ẹ̀kú dórógbó ni bí n bá ń kọjá rẹ bí n bá fetí kọ́ ńkọ́. Àbí? Àwọn ọmọ tí wọ́n fetí képè ńkọ́
ẹni tá a sì ń gbàdúrà fún tádùá rẹ̀ ò tí ì gbà tẹ́ ẹ tún wá képe mọ́lẹ̀. Mórílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ń dá a lónìí wọ́n ní bàṣẹ̀jẹ́ tiwọn wọ́n níwà ìbàjẹ́ wọn wọ́n níbi tí wọ́n kù sí kódà ibi tí wọ́n kù sí burú torílẹ̀-èdè Nàìjíríà lọ àmọ́ gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe sọ an average American will wake up in the morning and say God bless America. kí Olúwa bùkún orílẹ̀-èdè Amẹ́ríkà. Orílẹ̀-èdè tiwa la wà tí ó ti jí láàárọ̀ kùtùkùtù wọ́n ń pe orin kan ní orin àta ẹ mọ́ tẹ̀tí ilẹ̀ pọ̀ ẹ̀ ń tẹ́tí ilẹ̀ pọ̀ igi àta ni bẹ́ẹ̀ bá fi yọrun bẹ́ẹ̀ bá fi rún báyìí yóò máa jó yín wọn èyí fi ṣépè òun lẹ́nìkan ó jí gbé láàárọ̀ yóò máa fi ṣépè fórílẹ̀-èdè Nàìjíríà ó ti gbàgbé wípé bí kòkò bá sunwọ̀n ọbẹ̀ tí ó sè ò ní dáa. níbo ni ó ti dáa. bí ìkòkò ọba sunwọ̀n ọbẹ̀ tí ó sè ò ní dáa ọbẹ̀ òun ó jóná bí ó bá jóná yóò tún dànù. bí kòkò bá wá ń ṣàròsìn ṣé kò ní yọ sínú ọbẹ̀. ẹ nínú òkòkò dúdú lẹ́ẹ̀kan funfun ti jáde ó ti gbàgbé wípé ìkòkò dání ìkòkò tí ó bá dá ẹ̀kan funfun kẹ̀. yóò ti jò sínú iná gan ó ti kú. dánú nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ká ṣe bẹ́ẹ̀ ká tún máa kíra wa káàbọ̀ sórí ètò ǹjẹ́ ti gbọ́ lẹ́ẹ̀kan sí i Buhari náà ló ti gbé ìgbésẹ̀ o láti tún ṣiṣẹ́ lójú ibùdó epo ẹlẹ́ẹ̀kẹta lẹ́kùn àríwá Nàìjíríà ìwé ìròyìn Daily Post lọ́kọ̀ọ́ láàárọ̀ yìí. ó tún pọ̀ sínú epo ń dé. lórí ọ̀rọ̀ owó Ngige ṣèpàdé pẹ̀lú ẹgbẹ́ òṣìṣẹ́ àti báńkì àpapọ̀ lẹ́wà láti dènà ìfẹ̀hónúhàn ojú ìròyìn The Guardian ló wà. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí Ọ̀pẹ́yẹmí AMOSUN àwọn ẹgbẹ́ kan nípínlẹ̀ Enugu náà ni ẹ ti sọ yìí pé olùkọ́ UNN wò ẹ lè lọlé ẹ fọwọ́ sí ju èlé fún kí sì nìdí wọ́n lọ́rọ́ nínú màgòmágó ètò ìdìbò wọ́n fẹ̀sùn kàn án. lójú ìwé ìròyìn Politics Nigeria ìdí nìyí tí Buhari kò fi lè gbé ìjọba fún Tinubu Igun Àtíkù ló sọ bẹ́ẹ̀. àwọn mọ̀dí. wọ́n sì wà lórí ẹ̀. ilé ẹjọ́ ní ọba wa dá gbogbo ẹ̀ à ń tẹ̀ kọ́kọ́ ṣe Yorùbá máa da láyé o Yorùbá pé orò máa sọ̀kò orò máa sọ̀kò ó ní eléyìí tó ń mú lọ́wọ́ yìí o òun ó sọ eléyìí òun ó sọ ọlọ́wọ́n ó sọ àwa lè ṣe ìbúra wọlé tán kẹlòmí ọ̀ padà wá nígbà tí wọ́n bá jáwé olúborí ní ilé ẹjọ́ kí wọ́n padà wá gba ìjọba o àmọ́ lẹ́lẹ́ ìtara yìí wọ́n ti kọ́kọ́ búra wọlé náà wọ́n kọ́kọ́ búra wọlé náà ọlọ́run má gbẹ̀mí bàbá ń bàbá ọlọ́run má gbẹ̀mí àwa náà orílẹ̀-èdè Nàìjíríà yìí gbogbo wa wà àwọn ò rí tiwa ṣe. láṣẹ Èdùmàrè. nínú ètò ìjọba titun tí ń bọ̀ lọ́nà tí ń bọ̀ yìí àwọn ò rí tiwa ṣe. bẹ́ẹ̀ ni yóò dáa fáwa àwọn ò ṣoríire àmín àwọn ọ̀rọ̀ náà lọ àmín àwọn ò rí bá ti ṣe aburú ò ní ṣẹlẹ̀ sáwà àṣẹ wà àní gbókèrè bọ́kàn jẹ́ àmín àní gbàdúgbò bọ́kàn jẹ́ àmín ẹlẹ́mìí ò ní gbà ẹ̀sùn ò ní ṣe wá àmín bá a ti ń lọ láyọ̀ lámàbọ̀ láyọ̀ bá a ti ń rọkọ̀ lámàkọ́lé lámọ̀ bímọ lámọ̀ gbéyàwó ẹ̀ ń bá wa ní kò ní sàn fóun nínú ìjọba tí ń bọ̀ tọ́ wọ́n ló mọ̀ àrètà fúnra àrètà inú ìfìrẹ̀ ẹ̀ ṣépè wọ́n bá ní sí oríire abówó oríire. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí bí wọ́n ti Punch rẹ̀ àwọn ọ̀dọ́ ògbóni iná ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn o látàrí àbájáde èsì ìbò nípínlẹ̀ Rivers wọ́n ní wọ́n fi ẹ̀sùn kàn pé ìpànìyàn wáyé. lójú ìwé ìròyìn The Guardian àwọn ọmọ Nàìjíríà lẹ́tọ̀ọ́ láti yan àwọn adarí wọn Boris Johnson ló sọ bẹ́ẹ̀. àbí kò yé mi ṣé ẹ ní láti ṣẹ̀ máa sọ fún wa nígbà wọn fi jẹ́ olóòtú ilẹ̀ Gẹ̀ẹ́sì wọn ò wá sí Nàìjíríà nígbà wọn kú òun bẹ̀ tán wọ́n ṣẹ̀ wá wá wọ́n sọ fún wa. ẹ jọ àmọ́ àbí dádì sà excuse sir. ọ̀gá Boris Johnson. yes sir àmọ́ sà. àmọ́ tọ́ wa. a ti yàn án. àbí. kò yé mi.
nínú ìròyìn Daily Post láàárọ̀ yìí Tinubu náà ló ní ọ̀rọ̀ à ń ṣayẹyẹ ọjọ́ ìbí mi mo figi gún bàbá làwọn figi gún. wọn ò ní ṣe àjọyọ̀ jàgí ní yòdò. ọlọ́run ní ṣàjọyọ̀ jàgí ní yòdò. kí wọ́n ló dé. bàbá dénú. bàbá dénú ìwé ìròyìn. ìwé ìròyìn àmọ́ tí bàbá rí. lójú ìwé ìròyìn The Guardian kan náà tí mo wà ní àkọlé ìròyìn òun wà lọ́tọ̀ sọ pé ẹgbẹ́ òṣèlú PDP fẹ̀sùn fífagilé àwọn ìbò tí wọ́n ti kó jọ nípínlẹ̀ Adamawa. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ ìbí ẹ̀ ṣe póòsì rẹ̀ bẹ́ẹ̀ gómìnà Abíọ́dún iná ni kò tí ì ṣe bẹ́ẹ̀ dá àwọn tí ń bá a ṣèjọba rú o kò sì dà wọ́n nù ìjọba ìpínlẹ̀ Ògùn ló sọ bẹ́ẹ̀ wọ́n ní iye sọ ntí. nǹkan yẹn yé sọ lójú ìwé ìròyìn The Guardian àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Bayelsa yarí wọ́n láwọn ò fẹ́ kí sífà gbẹ́pótì ìbò láti díje ipò gómìnà. mínísítà kejì fún epo rọ̀bì. oníkálukú ló ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni. lábẹ́ òfin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni mí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí bẹ́ẹ̀ ni. ọmọ ẹkùn Ìbàràpá ni mí. mo ti pọ́jọ́ orí láti díje. ọmọ Ìdèrè ni mí ní Ìbàràpá Central. nígbà tí mo fẹ́ ṣe chairman kò sí ohun tẹ́ ṣe sí. àbí. èmi mo mọ tí mo rí. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gan lè dìde. bí mo bá ní mo fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ wà pé kò sọ́nà ni. níbo. ẹ̀tọ́ mi ni. ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lájọ jẹ́. ọmọ ìpínlẹ̀ bí wọ́n ló fẹ́ ṣe. àjọ lọ̀yọ́ ni. àwa lájọ ìran àwọn bàbá wa ni wọ́n forí wọn sọlẹ̀ sí àyín. sọlẹ̀ sí ẹsẹ̀ kọ́ ni wọ́n rìn. wọn ò fẹsẹ̀ rìn wá. ẹ wá sọ pé ní Ìbàràpá Central o ní Ìbàràpá lápapọ̀ o lẹ́kùn ìdìbò sẹ́nitọ̀ ní senatorial district wa Ọ̀yọ́ South o àbí ká wá sọ pé tó nípínlẹ̀ Ọ̀yọ́ gangan pé mo fẹ́ díje ẹnìkan wá sọ pé rárá òun ọ̀gbà kí n tiẹ̀ níbi tí wọ́n jọ forí wa sọlẹ̀ sí tí mo lẹ́tọ̀ọ́ tó lẹ́tọ̀ọ́ ibi tí wọ́n bá ní kí gbégbé má gbé ní gbé ibi tí wọ́n bá ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ ní tẹ̀ àyọkọ aláǹgbá ń bẹ nínú ìwé àwọn àgbà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí bí wọ́n ti kọ́ bẹ̀rẹ̀ o Tinubu tẹ̀ ń wò ó kò ní agbára kò ní ìmọ̀ tó láti darí orílẹ̀-èdè Nàìjíríà tàbí láti díje lórílẹ̀-èdè Nàìjíríà bàbá Bọ̀dé George ló sọ bẹ́ẹ̀ bàbá ẹ̀ sì jáde. ẹ̀yin náà jáde gbá pọ̀tì ìbò. ẹ̀yin dáńtọ́. ẹ̀yin dáńtọ́ ẹ sì dá ẹ sì ní gbogbo ohun tó pè fún láti dà rẹ. ẹ dìde bàbá àbí. ẹ̀yin náà ni. ayé dìde àbí nígbà téèyàn kan táyà wò pé ẹni tó ti ń bẹ yìí o kò dáa tó o àbá sì mọ̀ pé a dáa jù lọ àbí torí mi mọ̀ pé bí mi bá dáa jù ẹ lọ ní sọ pé ọ̀dà. bẹ́ẹ̀ ni. wọn mọ̀wé tó ọ mọ̀ wá lé ọ̀mọ̀wé. nígbà tó òun gbépò kejì mò ń gbépò kẹwàá onípò kẹwàá wá ń sọ pé onípò kejì ọ̀mọ̀wé pé kí lédè tí ò gbépò kínní. irọ́ àmọ́ tó bá yá pé tó má mọ̀ pé tá a bá jọ wà kíláàsì o èmi ò gbépò kínní o ìwọ ò gbépò kẹrin o kíkú lóde tí ǹjẹ́ kájọ wà ní kíláàsì kan náà kí n kúkú máa bọ̀ kájọ fi gbàgbà wò káwọ ẹni tó tọ́sán ogun tọ́mọ̀wé tọ́lọ́gbọ́n orí tọ́mọ̀ àkọọ́lẹ̀ ọmọ òmùwé ẹlẹ́mìírẹ́tì odó náà kan ní ọ̀rọ̀ ọ̀lẹ̀. odó ni Ọlọ́run gbọ́. àmọ́ wọ́n lè ti torí mu ráìtì rẹ̀ kí wọ́n fún 2/100. tíṣà understand. wọ́n understand. ìwé ni ọmọ. ó ní idea. ìwé ni ọmọ kọ̀lá idea ìwé ni ọmọ ó ní ráìtì. kò mọ̀wé ó ní handwriting tó bá kọ̀kọ́ kú kọ̀ọ̀kan. tó kọ òyìnbó kọ̀wé àbí adìẹ kọ̀wé òyìnbó káàtì. handwriting ẹ̀dá. handwriting ẹ̀dá ìwé ni ọmọ. ìwé ni ọmọ. ẹni tí ó mọ̀wé ò lè rí nǹkan gidi kọ́ lẹ̀ o ìkọkúkọ ni ó kọ o. ọ̀rọ̀ ọlọ́run ayé ayé rẹ̀ sáwọn pé bí wọ́n máa béèrè what is ignomins a lè sọ pé ignomins can be defined as a social science. as a social science. Studies human behavior as the relationship between end and transmiss which have alternative uses. Yes. a rò pé yín Professor Lionel Robbins lónìí a lè mú ti Adam Smith a lè mú ti Abba Masha a lè mú ti AC Pigo a lè mú ti eléyìí tó bá wù wá àmọ́ nígbà tó wọn bá wá kọ tiẹ̀
kọ̀mọ̀wé ni ó ní writing pé what is ignorance ó lè ní ignorance can be defined as a biological term. wá ní yóò gbà tú ojú rabata ní ojú ẹja ojú rabata ojú ẹja ló mọ̀ jẹ́ ní níbi láti ẹ̀ fáìn. ọlọ́run tó bá jẹ́ olùkọ́ rẹ̀ tàbí mákà ẹni tí ó máa kí àbí ẹ̀sámínà wọn pè é ọ̀pọ̀ ẹ̀mí kò dàbí ẹ̀rọ lọ́mọ tó ní láti tọ́ dà báyìí. ẹ̀ ń láti kọ́ ìwé ó mọ ìwé ọgbọ́n orí kún handwriting. ok ìyẹn mọ̀ pé tíṣà àti yàtọ̀ ìsọ̀lẹ̀ àkókò ti lọ. lójú ìwé ìròyìn The Guardian àjọ INEC ti fi ìdìbò àtúndì ipò gómìnà kéde àti Adamawa sọ́jọ́ 15 oṣù kẹrin. ọjọ́ 15 oṣù kẹrin April 15. a ṣì wà nú àwẹ̀. bẹ́ẹ̀ni. àmọ́ àwẹ̀ ti kìrìsìtẹ́nì ó ti tán. yóò ti tán. a ti ṣe Easter. ọwọ́ akun ti mùsùlùmí tá a parí. túnú àwẹ̀. ṣé àwọn èèyàn tí wọ́n sì lè dúró báyìí. lásìkò nígbà wọn wá wà lórí. ìgbà tí ó bá fi tó bí aago 5 yẹ kí bò ti tán. àmọ́ ẹni tí ń gbàwẹ̀ lọ́wọ́ sáré wọ́n máa jókòó díẹ̀. wọ́n máa jókòó. ṣé wọ́n ta tẹ́ǹtì fún wa. ẹ ta tẹ́ǹtì fún wa o. àbí. ẹ ti fún wa bó bá ṣe é ṣe gan ẹ gbé oúnjẹ ìṣinú wá fún wa. nǹkan ìṣinú bẹ́ẹ̀ ni. ẹ fún wa láwọn nǹkan ìṣinú. bẹ́ẹ̀ ni. wọ́n máa tún lè fi yín ra bò. òótọ́ tún ni. irọ́ ẹ má gbé wa. nínú ìwé ìròyìn pọ́ǹsì láàárẹ̀ ayù náà lọ gbọ́dọ̀ lọ́sẹ̀ lílọ ní kẹ́yìn lámilámi. kí ló dé. lílọ ní kẹ́yìn lámilámi ṣe kí ni ayù ṣe tó bẹ́ẹ̀. ọ gbọ́dọ̀ lọ ni o ayù tẹ́ ń wò yẹn yọ balẹ̀ báyìí. labalábá bí wọgbó. ọ gbọ́dọ̀ lọ ni gbogbo àsámọ̀ gbogbo àwọn àwíjọ́ àyájọ́ yìí kọ̀tẹ́nu mi jáde o àwọn gómìnà 5 tínú ń bí. wọ́n sì sọ bẹ́ẹ̀. náà ni wọ́n sọ bẹ́ẹ̀ níbi àwọn gómìnà 5 àti igun eléyìí tí ọ̀nkà ń pè tó ń polongo fátikù bí wọ́n ṣe ń yọ ọ̀rọ̀ síra wọn láà ń kì í bọ̀ra wọn láà báyìí ń kì í bọ̀ra wọn láà báyìí. ọ̀dà lójú ìwé ìròyìn The Guardian àwọn 719 ló lọ́wọ́ nínú jàgídíjàgan ètò ìdìbò jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá sì ti mú wọn. àwọn jákèjádò 781 pátápátá wọ́n fẹ́ẹ́ pẹ́gbẹ̀rún kan. bẹ́ẹ̀ni. iye àwọn tó lọ́wọ́ nù wọ́n sì ti mú wọn ilé ẹjọ́ lókun a gbé wọn lọ ilé ẹjọ́ kò sí bá a ti fẹ́ ṣe. kọ́lọ́run jẹ́ agbóhùn adébẹ̀. akéde àti mú ká má tù wọ́n lẹ̀ ní ojú ọ̀nà kó má di pé order from above. Nàìjíríà làwà ti sókà ọjọ́ sí ń kọ́. àṣẹ kan tún máa wá látòkè pé ẹnìkan mọ̀yàn kan tó mọ̀yàn kan tó tọ̀yàn kan lẹ́sẹ̀ tó yẹ pé tá a bá fa gbùrù lè fagbó igbó ò sì gbọ́dọ̀ tú lásìkò yìí bẹ́ẹ̀ni tó dáa fi nǹkan sábẹ́ ẹgbó. dókítà lọ́jọ́ kan nílùú Èkó èmi mà fẹ́ sọdá express ni mo ti gbàgbé pé kò ní mo wà kó kí n ṣàbújá wọn ò rí pedestrian bridge nítòsí bí mi ṣe kọjá báyìí wọn ò mọ̀ pé àwọn àwé kan ti dúró níbì kan wọ́n bá gan mi lọ́wọ́ aróko sì wá sọ́jà ní aróko wá lù ú. wọ́n bá gan mi lọ́wọ́ wọ́n bá ní lọ́wọ́ inú ọkọ̀ ọ̀hún. ọkọ̀ bíi bó o ọkọ̀ bíi ti bó o mo ìdọ́kọ̀ dúró. wọ́n bá rí pé tí mo fẹsẹ̀ sọdá títì ó yẹ kí n gba pedestrian ni. ẹ̀kọ́ ọgbà orí bíríìjì tí orí afárá tí àmọ́ fẹsẹ̀ gbà. bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ̀ ni ó sì ń dù. bẹ́ẹ̀ ni èmi ò sì kú ní pedestrian bridge ọ̀hún lóòótọ́ bá a ṣe máa ń gùn tẹ́lẹ̀ bá a fẹ́ kọjá lóṣòdì mo pé. òkè olóòtú wà. lẹ́yìn tí wọ́n mú mi débẹ̀ mo bá àwọn kan náà ń bẹ̀ àwọn mẹ́ta míì náà wọ́n tún kó wọn dé inú àwọn mẹ́ta tó ń ṣẹ̀ṣẹ̀ kó dé ó ní àwé kan tó wáá gbé aago rẹ̀ ló bá ń pe ọ̀kan lára àwọn sẹ́nétọ̀ tí ń ṣojú ẹkùn ìdìbò kan nípínlẹ̀ Èkó wípé sáà wọ́n máa mú òun pé kíníkan báyìí wọ́n bá gbé aago fún ẹni tó mú ká má fa ọ̀rọ̀ gùn wọ́n ní kọkùnrin máa lọ. ẹ̀yin tẹ́ ẹkùn ń kọ́. bàtà àkù owó la fi béèlì ara wa. Allahu Akbar lówó tí ọ̀dọ́dọ̀ ìjọba náà ẹnìkan pè ọ́dá from above ìyún ń lọ ẹ̀yin tí ń tẹ̀ ní ọ̀dà látàbófù bìnítì lọ́dà tí
ìsàlẹ̀ lọ́dà tí ń bọ̀. ìsàlẹ̀ lọ́dà tí wá ti ń bọ̀. a bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ títí. ẹ nílò ọ̀dà ọ̀dà tó gbọ́dọ̀ wà látàpọ̀ ntì. ẹ̀yin náà ni. òun ti ní ọ̀dà látòkè ẹ̀yin náà gbọ́dọ̀ ní ọ̀dà kan. ṣé gbogbo eléyìí tẹ̀ ń bẹ̀ yìí ọ̀dà la nílò ọ̀dà lọ́dà ń jẹ́. nínú ìwé ìròyìn Vanguard mo ṣe bẹ́ẹ̀ tí mo wà lórí ọ̀rọ̀ ìjọba fìdí ìtẹ́rìmù ni ó ń pè bẹ́ẹ̀ pẹ̀lú tí ọ̀bá mọ̀ kò sẹ́nì kankan eléyìí tó gba destiny yìí o àbí mandate yìí o àbí tó gba ìpín tiyín àwọn tí wọ́n ń sọ̀pọ̀tì Tinubu náà ni wọ́n sọ bẹ́ẹ̀ fún Àtíkù àtòbẹ́gbẹ́ ẹgbẹ́nu yín lọ kò sí ẹni tó gba ìpín tó jẹ́ tiyín. lójú ìwé ìròyìn Daily Trust àwọn òbí iléèwé Chrisland ké gbàjarè lórí títìpa tíléèwé ọ̀hún náà ṣì wà. ẹbí wọn ní ọ̀tẹ̀ sí fáwọn kan ní àárọ̀ ìmọ̀ọ́ká wọn ní wọ́n ṣí fún àwọn tí wọ́n jẹ́ kíláàsì tí wọ́n wà ní tí wọ́n fẹ́ jáde. bóyá lẹ́yìn ìgbàjarè yìí ni wọ́n wá ṣe. bóyá kí wọ́n sì fún wọn. ní tèmi ń sọ ni wípé irú ilé ìwé yìí àmójútó bí ẹ̀ ń tà ń sọ náà nù pé ọ̀dà fọ̀mù àpò ọ̀dà fọ̀mù àpò. bẹ́ẹ̀ni ilé ìwé tí ọba ti lè mójútó mọ pẹ̀lú owó biribiri tí ń gbà ń san. bàbá wa Alhaji Sheikh Anabi Ọlọ́run Muideen Bello Ọlọ́run má gbẹ̀mí yín báyìí bàbá. àmín. Alhaji Sheikh Anabi Ọlọ́run Muideen Bello anakunmulai bàbá Ọlọ́run má pa yín báyìí. àmín. Ọlọ́run jẹ́ kẹ́ ẹ máa jèrè sí. àmín náà yà lá. Alhaji Sheikh Anabi Ọlọ́run Muideen Bello Ọlọ́run bá wa fayé kẹ́yìn fọ̀run kẹ́yìn. àmín. Ọlọ́run má jẹ́ pàdánù. àmín. bàbá ní ẹ̀yin olóṣèlú wa ẹ sì rò páyé lẹ̀ ń ṣe yìí. bàbá ní mo dé Banana Island ní wọ́n bá níbì kan bẹ̀ 1 bílíọ̀nù ní plọ́ọ̀tì kan mo ní 1 bílíọ̀nù náírà. blọọkù kan àbí. plọ́ọ̀tì kan. pé blọọkù tá a bá ti gbé blọọkù kan wá á ní plọ́ọ̀tì kan àbí. kò yé mi dókítà. pé tá a bá ti gbé blọọkù kan wá. bílíọ̀nù náírà. bílíọ̀nù náírà. bàbá pé. ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kan. mílíọ̀nù lọ́nà mílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rún kan. bílíọ̀nù kan náírà. plọ́ọ̀tì kan. bàbá ní ẹ sì rò páyé lẹ̀ ń ṣe yìí ẹlòmíín sì ní síríìtì ń bẹ́ẹ̀. bàbá wa ní ìpàdà jìyàbọ̀ ni. nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé wọn ò tún lé tí wọ́n ti jáde. wọn ò tún lé ṣe tí bàbá sọnù. wọn ò tún lo abínibí wọn ṣe. bàbá ayé yóò ní bàjẹ́ lórí yín àti lẹ́yìn yín. àmín náà yà lá. tá à ń sọnù bẹ́ẹ̀ èèyàn bá sòótọ́ rẹ̀ jẹ́ kí i lẹ́yìn. bẹ́ẹ̀ ni bílíọ̀nù kan náírà. plọ́ọ̀tì kan plọ́ọ̀tì ilẹ̀ kan. ẹ má bínú o bàbá tó wá ní èmi rò pé góòdì ń bẹ ń bẹ dárí kò sí góòdì ń bẹ. kán lè wà classic ni classified. wọ́n lè mọ̀ pé àwọn olówó là wà. láyé ìgbà kan Victoria Island ló mà gbayì tó gbẹ̀yẹ nígbà tó yẹ ó di Lẹ́kì. ntọ́ ọmọ ní wípé táwọn èèyàn mọ̀ ní wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ wípé ìgbà ló nígbà lò aṣọ kan ò ní lò gbàpẹ́ títí. bẹ́ẹ̀ ni. aṣọ tá a fi ṣoge lónìí yóò dà kí sàlọ́lá. ẹ lọ sórí àtàn. yàbàyàbà sórí in tí ń bẹ wájú rẹ tó ń wò tí ń bẹ lẹ́yìn rẹ tó wò káwọn ọkùnrin ìní à ń ṣe gbá ní ẹ̀sán mọ́mì rẹ náà mọ̀ ni. àbí. ọmọ àdórí kọlẹ̀ gbẹ̀yìn ní kíni. bí ipa ń dọ̀rọ̀. ìgbà ló nígbà lò kò sẹ́ni tí ó lówó pẹ́ títí kò sẹ́ni tí ó nípò pẹ́ títí kò sẹ́ni tí ó nígbà pẹ́ títí àmọ́ iṣẹ́ rere tó bá ṣe nígbà tó lówó tó nípò tó nígbà ni ó máa wá jẹ nígbà tó wó bá lọ típò sí tígbà ti fi ilẹ̀. àkíkà. torí láìsí iṣẹ́ rere lásìkò ìgbà tó lówó tó nípò tó nígbà tó wó bá tán típò sí mọ́ tígbà ti lọ ìbànújẹ́ ní ọ̀padà kẹ́yìn irú ẹni bẹ́ẹ̀. òun lèmi fi mọ́ béèrè wípé gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ ń sọ wípé bàbá yìí ọ̀dà ọmọ mélòó lẹ ti build
bíi ti bàbá tá à ń sọ̀rọ̀ rẹ̀. àbí tó ti pasẹ̀ yín dìde tó ti pasẹ̀ yín dìde tó gbórí tó jẹ́ pé ó lè ta yín lẹ́nu báwọn ọmọ tiẹ̀ ṣe lè ta á lẹ́nu lónìí ẹni tí ó bá gbórí ṣé wọ́n yóò lè ta ẹni tó mú un débì kan lẹ́nu. àbí nígbà tó gbórí tóun náà mọ̀ pé mi náà ti tó tán ló tó lè ta á lẹ́nu pé ní bàbá ń tẹ̀ ṣe yí ọ̀dà eléyìí ní ká sí. àmọ́ tó bá yẹ bá bẹ́ẹ̀ ní ti ń jẹ kúkọ́ kò ní lè ta á lẹ́nu ẹni tó bá wá wò sùnsùnsùn tó bá wá bíùdì èèyàn débi wípé èèyàn lè ta lẹ́nu ẹ jẹ́ ṣe sàdánkátà fún. Ọbásanjọ́ tó ń wò ó àpẹẹrẹ ní àmọ́sù. mò ń jẹ́ o. nínú ẹ̀mí ẹ̀yà Ìgbò mà ní. nǹkan ni. ọmọ Ìgbò máa ń jẹ́ Ọbásanjọ́ ni àbí wọ́n ń jẹ́ Olúṣẹ́gun. wọ́n yẹ bàbá ń jẹ́ Chinedu nínú ẹ̀mí. wọ́n ní ẹ̀yà Ìgbò ni bàbá nínú ẹ̀mí o. olóyè kan nínú àwọn Ọ̀hánèṣe náà lọ dáfà ní Káyọ̀dé ló ń bẹ́ẹ̀. ẹgbẹ́ nàdẹ́kò yín mú sí ìpinnu Buhari láti ṣe àtúntò Nàìjíríà eléyìí tó ń pè ní restructure ojú ìwé ìròyìn this day ló wà. nínú ìwé ìròyìn Punch lórí ọ̀rọ̀ rascality and rascal tí à ń sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ní bàbá Nwanyi ń sọ ọmọ mi tó ń wè ọmọ mi obìnrin wàláì tàláì ẹ̀gán láṣẹ rè Yorùbá náà lọ fẹ́ lọ́kọ bàbá Nwanyi lọ sọ bẹ́ẹ̀ pé ọmọ àwọn obìnrin ò pé Yorùbá lọkọ rẹ̀. a jẹ́ pé political rascal ọmọ wọn. owó ní tí wọ́n sọ náà ní pé bóyá ohun tí bàbá sọ pé bó làwọn ti wá sọ pé political rascal lọmọ àwọn àbí ohun tí bàbá sọ náà kan ọmọ mi tó ń wòye o tẹ́ ń wòye obìnrin yóò bá lọkọ rẹ̀ political rascal kẹ̀. lójúwé ìròyìn The Guardian àwọn olùwọ́de tako ìṣèjọba fìdíhẹ́ ni wọ́n bá ti Tinubu lẹ́yìn wọn ni Tinubu láàrẹ sẹ́. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ẹ nílò ẹ má tìráfù ẹ má rìnrìn àjò lọ ìlú yín àbí ìpínlẹ̀ yín fún ìkànìyàn. ìlú onílò ni kí wọ́n ti kà wá. National Population Census àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìkànìyàn nílẹ̀ yìí ni wọ́n sọ bẹ́ẹ̀. àkógbọ̀n náà tẹ́lẹ̀ pé bá a lọ sílé wọn kà wá nílé. wọ́n kà wá nílé. wọ́n kà wá nílé. wọ́n lè kà wá níbi tá a bá wà náà. bẹ́ẹ̀ náà ni ọjọ́ náà méjì tí wọ́n gbà kà wá. tí ò ní wá di double head counting. àbí àṣẹ nínú economics o nígbà tá a ṣe population head counting àṣẹ rántí dáadáa. bẹ́ẹ̀ ni. excuse me sir. ṣe é sọ pé ẹni tí àyàfi tó bá jẹ́ pé a bá gbé ẹ̀rọ ìmọ̀ ayárabíàṣá tọ́dáńtọ́ wá débi pé tá a bá ti tẹ̀ka hìn kò síbi tá a tún ti lè tẹ̀ka mọ́ ó ti ṣàkọọ́lẹ̀ wa nu àmọ́ láì lò yíhun eléyìí tó sì jẹ́ pé a kó bífàsì wa tá à ń sọ pé èmi ò sọ pé kò dá o èmi kàn ń sọ tọ̀dọ̀ mi ni o inú ìwé ìròyìn Punch mo ṣì wà ìpínlẹ̀ Bauchi mo sì lọ o Bauchi iná ló ti ṣe bẹ́ẹ̀ tó jẹ́ wípé iye àwọn tó ní ikọ́ fẹ́ tuberculosis ni à ń pè bẹ́ẹ̀ eléyìí tí a ti fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí náà ló jẹ́ 7,806 ìyún ẹgbẹ̀rún méje ẹgbẹ̀rin ó lé mẹ́fà ẹgbẹ̀rún méje àti ẹgbẹ̀rin ó lé mẹ́fà. ládùúrà àwọn tó ti ní ikọ́ fẹ́. kọ́lọ́wọ́n ṣàánú wa. ìbá mi. lónìí ni Buhari ó ṣíde epo wíwà nípínlẹ̀ Nasarawa ojúwé ìròyìn The News náà ni ìròyìn ń wà. mọ̀ pé mo kà á lẹ́ẹ̀kan náà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí NAFDAC àjọ tí ń rí sí lílò gbígbé àti ṣíṣe oògùn nílẹ̀ yá tó ń jẹ wá náà ni ẹ ti sọ wípé ẹ̀yin ọmọ yìí ẹ má lo ìpara tí ń bóra mọ́ bleaching cream ni à ń pè wọ́n ní ká má lò. lójú ìwé ìròyìn Punch ni mo wà ìròyìn ọ̀hún sọ wípé ọmọlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Imo kú sílùú Èkó lẹ́yìn iṣẹ́ abẹ. lówùúrọ̀ ilé mu wáyé. nínú ìwé ìròyìn Punch ká tó máa lọ sókè lọ́hùn Nàìjíríà tó ń wò ó wàláhì ó lè dojú ìwà ìgbésùmọ̀mí ìwà ìdàgídíjàgàn ìwà ìdàlúrú ìwà ọ̀bàyéjẹ́ ó lè dojú ẹ̀ bolẹ̀ o a lè dojú ẹ̀ bolẹ̀ a lè ṣẹ́gun rẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ Boris Johnson náà lọ sọ bẹ́ẹ̀. wọ́n kú ọ̀rọ̀ wa. wọ́n ṣeun. Buhari kí Tinubu kú ọjọ́ bíi ọdún kọkànléláàádọ́rin ojúwé ìròyìn Vanguard ìròyìn náà wà. ẹ má bínú ọdún kọkànléláàádọ́rin gangan ni bàbá lóòótọ́ 71 ni bàbá bẹ́ẹ̀ni 71 ni bàbá tọ̀ nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí àwọn ajínigbé náà ni wọ́n pa ẹnìkan eléyìí tó ti fìgbà kan jẹ́
òṣìṣẹ́ aṣọ́bodè nílẹ̀ yìí custom officer ni ó ń pè bẹ́ẹ̀ tí wọ́n sì tún jí ọmọ rẹ̀ ní Plateau ọba nínú jẹ́ ó jẹun tó bà nínú jẹ́. tó bá ṣe kù ń bẹ. ó kẹyọ kan jẹ́ kí n kẹyọ kan ìkọ́ má dàbí ẹni polúwa rẹ̀ àkàtì láàbọ̀ ni eléyìí sì ṣe kókó. Nigeria Defence Academy ṣé ń gbọ́ o àwọn tí wọ́n ń pè ní Nigerian Defence Academy NDA elétò ààbò àwọn ológun ilẹ̀ wa àwọn sọ́jà àwọn Air Force àwọn Navy náà ni wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ ní Kaduna fẹ́yìn gbogbo èèyàn ní Kaduna wípé ẹ dákun ẹ mọ bẹ́ẹ̀ tí mọ́ rìn ẹ mọ́ rìn sáwọn àgbègbè tá a ti ń ṣe ìdánrawò ìbọn torí wọ́n fẹ́ ṣe ìdánrawò ìbọn shooting practice ní ọ̀sán yìí yóò máa dún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ká má jẹ́ pé pẹ̀lẹ́ màá wá gbẹ́ nísìn lẹ́bàá pé àwọn kìnnì kan lé o àbí kẹ́yìn kan máa wà á rìnrìn gbèrègbèrè lọ́bẹ̀ kí nǹkan kan máa wà á ṣẹlẹ̀ kẹ́ máa pè é àwọn sọ́jà àbáwọn Air Force àbáwọn Defence Academy wa àwọn ẹ̀ṣọ́ ológun wa wọ́n dé ẹ dákun wọ́n kéde bẹ́ẹ̀ ẹja máa lọ sókè lọ́run tá a bá ti padà dé ká máa tẹ̀wájú. bẹ́ẹ̀ni à ń lọ à ń bọ̀ àti dé. KAFTAN Television Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá.